nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Yusufullahi. Mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́kù gbogbo tẹ́ẹ̀bà tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Yusufullahi. Àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Yusufullahi TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Yusufullahi TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí kí ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ̀sí sí. Nísìnyí àtìmọ̀ yìí pé ní gbogbo àtàwà mílíọ̀nù àfà àdíwá gbogbo nǹkan tó sì yẹ kó pè ló ti pé àbáríkà àzàbílá nìkan ìlà akíní kan ìlà ìwà lẹ́yìn gbogbo ẹ̀ ló ti pé àti wà lẹ́yìn o àti sọ́jà àpò ní gbogbo ẹ̀ ti pé wọ́n làbá kó jọ kó fi àlùbáríkà sí eléyìí tá a fẹ́ kà yìí náà ó tẹ́bi àlùbáríkà tá a bá lẹ̀ lárúbáwá tá a bá ṣe fáti àti gbogbo ẹ̀ tó ti kó ti kó gbogbo ẹ̀ náà ìṣòwòsíbẹ̀ àwọn ọkọ̀ ó túbà náà gẹ́gẹ́ bí ẹ̀tọ́ tá a bá ṣe tán àwọn àlè fáti àlè bisimilayi rahman rahim alhamdulilayi lẹ́ni alhamdulilá wàhálà zina wàlá yatimu nìkan ilà bẹ́ẹ̀nà zawjayn. ọlọ́run adúgbò fún ọlọ́run ọlọ́run bá ṣe kó ṣe. kọ́pìlà bẹ́ẹ̀ ni ká fún wa ustaz ẹ foríjì wa tó gẹ́gẹ́ bí zawja yìí ẹ bá bí wọ́n lọ́wọ́. Àpapọ̀ méjèèjì kó lè mọ́ra wọn wá sọ fún mi nìyẹn. Sábà aláhùn dẹ́rẹ́ ká wọ́n náà tàkàsà. Wàlláhu yà sọ fún mi nìyẹn. Sábà aláhùn dẹ́rẹ́ ká wọ́n náà tàkàsà. Wàlláhu hàwùlà. Alhamdulilayi barakallahu fi. Gẹ́gẹ́ ẹ̀tọ́ náà nìyẹn. Àbáníkẹ́ máa bọ̀ ní oṣù kọ́tọ̀. Ibi tẹ́ ẹjọ́ bọ̀ yẹn náà alhamdulilayi. بسم الله الرحمن الرحيم الحمد لله الذي حل النكاح وحرم الزنا ولا يتم النكاح بين الزوجين الا بالرضا والقبول. اتي ميجيجي اتي الرضا اتي القبول اتي من الطرفين وبإذن الولي والصداق والشهود والصلاة والسلام على سيدنا محمد القائل النكاح سنتي ومن رغب عن سنتي فليس مني وعلى آله وصحبه أجمعين. أما بعد فأنا الإمام الموقع اسمي أدنان أجاب يكين جاجة والشاهدان والشهداء الموجودين معنا العادلين معي نشهد بأنه قد تمت بين يدينا ومشهد جميع من المسلمين عقدة النكاح على وجه الشرعي بين السيد الإمام الأكبر داود الفلا وسيدة ألفة الفلة في هذا اليوم بتاريخ يوم الجمعة الموافق 7/3/2025 الموافق 7 من رمضان 1446 على ملتك اللهم وعلى سنة نبيك محمد صلى الله عليه وسلم اللهم بارك فيهما وجمع شملهما ووفق بينهما كما وفقت بين آدم وحواء وكما وفقت بين إبراهيم وسارة وكما وفقت بين موسى وصفراء وكما وفقت بين سليمان والبلقيس وكما وفقت بين سيدنا محمد صلى الله عليه وسلم وخديجة وعائشة وميمونة وصفية وسائر أمهات المؤمنين كما وفقت بين علي وفاطمة بنت رسول الله صلى الله عليه وسلم برحمتك يا أرحم الراحمين يا رب العالمين. بسم الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى
آله حق قدره ومقداره العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Maintenant, aujourd'hui, nous on est ici avec les mariés enfants. Avec sa femme. On a vu son père et vu sa mère. Maintenant, on a vu le papa de la femme et vu sa maman aussi. Que Dieu l'aime beaucoup de baraka et vive de bénédictions, Inch'Allah. olóyè tí wọ́n ṣe fún wa yìí ọlọ́run máa ṣe ní pẹ̀lú kò tẹ́bi dágbére fáyé ọlọ́run Muhammad àtọ́kọ àti ìyàwó tí ọlọ́run ní kí wọ́n ṣe ìdàpọ̀ mímọ́ wọn ọlọ́run dàpọ̀ nígbà lábíà ọlọ́run jẹ́ kí wọ́n fi lò ó pẹ̀lú òkú ọlọ́run wọ́n lágbo tí àwọn àgbàlagbà ti ń sọ mí látàárọ̀ ẹ̀mí kíkún máa ń bí oore ní àwọn bàbá wa gbà ọlọ́run jẹ́ ìbùlẹ̀ mi àti àlábíà ara tó pé ọlọ́run máa sábà wá ṣe fún yín ẹ̀yin sọ fún wa dáhùn pé bẹ́ẹ̀ bá gbọ́lẹ̀ mi oúnjẹ tí ì ṣe ti ẹ̀gán tó sì jẹ́ pé ẹ̀tọ́ náà ẹ̀tọ́ ìfòwò náà ló tún kọ́ kò sẹ́lú bímọ àbá ọlọ́jẹ ṣe gbèsè ọlá àdébíwá Muhammad ọlá ìfọ́tà ń palára yín ní gbogbo ìgbà àti tẹ̀ ń kọ́ wa tọ́wọ́ sí ní káwọn náà máa lóko máa já sí dáadáa ọlọ́dọ́kùn má jẹ́ kí àbúrò pé ọlá àdébíwá Muhammad àtọ́kọ́ àṣìyàwó ọlọ́jẹ agúnlẹ́mì bí náà hawla wala quwwata illa billahi al-azim. ẹ̀rẹ́ ní fàámù rárá á kọ́ ọ̀rọ̀ ìmọ̀ọ́mù wọ́n bá wa ṣe àdúrà àgbàríkà sí tí ó sì ní fa gbogbo pọ̀ lẹ́yìn lẹ́yìn ni wọ́n tó ní pé wọ́n ṣe yẹn náà wọ́n lè máa rọrùn náà ni tọ́ wọ́n ní gẹ́gẹ́ bí àṣà wọ́n pírẹsẹ̀ntì òkà fún ọkọ ìyàwó mú ti ìyàwó rẹ̀ pẹ̀ ìyàwó náà mú ti ọkọ rẹ̀ pẹ̀ òun náà ní àwọn bàbá wa àṣẹ àbẹ̀kẹ́rì ti ń gbé bọ̀ wáyé ọkọ mú ti ìyàwó mú tọkọ méjì làwọn ìyàwó máa sábà lò tọ́lọ́ máa sábà fi báràkà sí aláàdàbà Muhammad àpẹẹrẹ ìdúró ní àpẹẹrẹ oríire ní ọlọ́jẹ́ kórè náà bá wa kalẹ̀ aláàdàbà Muhammad tí wọ́n ti mú náà nísìnyí báyìí ẹ̀yin ọdí kámẹ́rà ẹ̀dàpọ̀ súnmọ́ yìí ẹ̀yin kámẹ́rà má ẹ̀dàpọ̀ súnmọ́ yìí. Quand the band bumped, the Marian prophet is a bad, his affair was not once on bad. The government stands on limit. Ẹja sọ ìdájọ́ ọ̀rẹ́ bá fi ní ìdẹ̀rẹ́ pé ọkọ ìyàwó tí wọ́n kọ́kọ́ fún òkà sí ìyàwó ẹ̀ lọ́wọ́ sẹ́lẹ̀mánì ìṣàlá ohun tí Allahu Akbar ẹgbẹ́ eléyìí ń dé sinapu dànù. àwọn òkèlè ọmọ ìyàwó sí wájú ní wájú àwùká sí ìyàwó ẹ̀ lọ́wọ́ àmọ́ kí wọ́n fi ní sáà ní wàá rí bá mẹ́rin lè اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك bí bá ṣe ń wọlé làá máa ṣàkíyèsí ẹ̀ bí bá ṣe ń wọlé ní pátí àyìn náà máa tẹ̀lé a sì rẹ̀spẹ̀tì ìpèjì mẹ́ pátí àyìn wá gbọ́dọ̀ pé bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا صراط المستقيم
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين nígbà yìí bàbá wa lọ́wọ́ wa ṣe tí wọ́n gbọ́ tẹ̀sí nígbà tá a fẹ́ ṣe lẹ́nu Masha Allah. adúgbò lọ́dọ̀ ọlọ́mọṣẹ́ ìgbọ̀gbẹ́ wa àwọn ará kí atóka kútúbà báyìí àbúrò kútúbà àlùbáríkà owó àlùbáríkà ẹ bá fi sinú ọgbọ́n bí kí a tó kàwé náà bàbá wa ṣé wàá dára bàbá wíṣà wàá dára ẹ bá ṣe bísí láì tán kúrúkọ láwùkọ ọlọ́run ládé bàbá wa náà. nítorí ó jẹ́ kí kúrò aláwọ̀ tó bàbá wa níjọ́ tí a wà ní mọ́ṣáláṣí bí tá à ń sá sẹ́yìn tá a fẹ́ ṣe wọn bàbá wa ẹ̀dá wa pè mí jọ́nà pé wọ́n àfá yìí òun sáfúnṣẹ́ ọlọ́run ó sì fẹ́ kú máa lọ ṣe tí mọ́ṣáláṣí ìbá tún ìwọ́n nu ọlọ́run lò àwọn abẹ́ẹ̀ sí ṣe látọ̀dún náà nígbà tí a ti lórí láti bí ó wá ní òun sí kíkí mọ̀ nbẹ. so àdúrà kan sí bàbá wa náà kọ́ bá gẹ́ wọn. Bismillahirrahmanirrahim. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bákan náà yàrá tí wọ́n wà lórí tí wọ́n jẹ́ ìyàwó bàbá wa wọ́n ń ṣe gudu méje yàyà mẹ́fà fún wa. Bóyá sàárì bá dé lásìkò náà wẹ̀ wọ́n bẹ̀rẹ̀ lọ gbé ìmọ̀ọ́mù oúnjẹ mẹ́rin ní àwọn kọ́ wa tí ń bá ní oúnjẹ mi mẹ́wàá oúnjẹ mẹ́wàá ni wọ́n kọ́ wa láti bí ọdún mẹ́wàá sẹ́yìn bẹ́ẹ̀ lọ. ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí ẹ bá sì jọ́ tí bá sì wà ní oúnjẹ tá a jẹ lálẹ́ bá ti fi ṣàìjà wọ́n máa ní kọ́ ọmọ pé oúnjẹ náà wà fún wa ọlọ́mọdé ni ìyàwó náà ló gbogbo gbogbo tí ìyá náà ti rí ọlọ́jọ́ orin náà bá ọ kalẹ̀ ẹ̀mí kíkọ̀ náà bí ọ̀rọ̀ ọlọ́ṣẹ́ fún ọ ọ̀la ní ìlàsì. Wútúbà tí a fẹ́ ka gbogbo àná làákà gbogbo agbádá làákà wútúbà náà kí ni wútúbà tí a fẹ́ ṣe náà ní àtàyà olówólá ìjọ tí ànábì gbà wá àtijọ́ tí àwọn sàábẹ̀ bá ànábì ṣe àtàwọn tábì látòrí ẹ̀dọ́ làwọn náà débẹ̀. Essa wataya wataya àwọn aṣọ ìwọ́n ni ká sanwó àtàyà yẹn wọ́n ní kọ̀kọ́ bẹ̀ dé àwọn aṣọ ìwọ́n ni wọ́n ti dé bí. bẹ́ẹ̀ni ọ̀yà ṣé o sọ̀rọ̀ ju dín ní àtàtà wọ́n ti dé bẹ́ẹ̀ ọ̀yà owó àtàyà.